alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ó tójọ́ mẹ́ta. Ìwọ tó wà láyé tó wà láàyè ṣe alhamdulillahi rabbil alamin. Àwọn tó ti lọ, kọ́lọ́run pa wọ́n pọ̀ kẹ́, kọ́lọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kọ́lọ́run ṣe ikú ní ìsinmi fún wọn. Àwa tá a kù, ẹ jẹ́ ká mójútó ìwà wa. Ẹ jẹ́ ká mójútó ìwà wa. Mo kí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, mo kí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Lẹ́yìn náà, mo wá kí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ń kalẹ̀. Mo wá kí ẹ̀yin bàbá, ẹ̀yin àǹtí, ẹ̀yin àbúrò, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Pé ọ̀rọ̀ mi ò ní sú yín o, ohùn mi ò ní korò létí yín o. Ẹ mọ gbóhùn mi, inú yín ó mọ dùn. Ẹ mọ gbóhùn mi, ẹ mọ fi kẹ́kọ̀ọ́. Alhamdulillahi rabbil alamin. A wà láyé, oore ọ̀fẹ́ ni ìwọ rí gbà o. Masha Allah, mójútó ìwà rẹ. Ẹ̀yin náà rí title. Ewu tó wà nínú pé kíyàn mọ bá aláboyún sùn. Kó wá ṣe aláboyún títí ẹ o, kìí ṣe ìyàwó rẹ o. Aláboyún ìyàwó ń yàwó. Aláboyún ìyàwó ń yàwó. Ewu tó wà nínú ẹ̀. Ǹjẹ́ ewu wà ń bẹ̀? Ǹjẹ́ ewu ò sí ń bẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa sọ pé on point ti dé, ewu wo ni? Tá bá wà ní Amẹ́ríkà ńkọ́? A wà ní China ńkọ́? Àìmọye ìyàwó tó lóyún tí wọ́n ń bá sùn. Èyí tí wọ́n mọ̀ ni. If you know, you know. If you don't know, you listen. Ilẹ̀ tí wọ́n nìyẹn. Ó dàbí ilẹ̀ tiwa yìí. Kò fààyè gbàgbàkúgbà. Tó yé yín bẹ́yẹn. Ẹ̀yin kan lè mọ̀ ṣé kẹ́ mọ̀ mú jẹ. Ìwọ kan tó bá ṣe kò lè mọ̀ mú jẹ. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní àìsíkí kan wà? Pé tí òṣì bá wọnú àìsíkí yẹn, pé òṣì yẹn gan máa di owó. Àwọn tó jẹ́ pé owó wọn, ìṣẹ́ ò lè wọ̀ mọ́ nìyẹn. Àgbà náà kò tún wọbẹ̀. Bóyá ó lè mọ́ affect irú àwọn yìí o. Belentele tí ẹ máa affect ní. Ẹ má jẹ́ ká pa ẹgbẹ́ kinní kan lọ́bọ̀ fúnra wa. Ó máa affect ni. So mo fẹ́ before kí n tó go further. Ewu tó wà ńbẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ arákùnrin yìí tó mú ẹ̀sùn wá pé nígbà tí ìyàwó ń wà ní oyún, ó wá sílùú Nàìjíríà pẹ̀lú ọmọ nínú. Oyún yẹn wà ní 5 months. Ó sì lọ bọ́ ọkùnrin míì sì bá sùn. Ṣé kò wà disgusting ni? Ó wà disgusting. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ó ń ṣẹlẹ̀. Èmi ò wá gbà láti wá claim innocent o, àbí láti wá blame anybody o. Èmi kàn fẹ́ sọ fún ẹ pé bóyá o mọ̀, bóyá ó ń ṣe, ẹ̀yin tèmi ọ̀rọ̀ pọ̀, story sì wà ńlẹ̀. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ọlọ́rọ̀. Kó tó di pé màá wá tẹ̀síwájú. Ẹ gbọ́rọ̀ yìí lẹ́nu ọlọ́rọ̀. Ẹ farabalẹ̀ pẹ̀lú fídíò mi ẹ̀jọ̀. Ẹ rí ọgbọ́n kan bẹ̀. Laura went to Nigeria for our friend's wedding, 5 months pregnant, and slept with this woman's fiance. So she was sleeping around while pregnant with my child, and I saw the text messages that they took from his phone. And here they are. I removed names to protect the people that told me about this. Seems like you've improved your skills. Cora, did you just insult me? Abi boo? Whatever. It feels like you were reaching my womb. Okay. It felt like hopes I didn't tamper with Justin's unborn baby, Athena. Nah, the baby. Where'd that other one go? So I was upset because I found out that my ex-wife had been sleeping around while pregnant with our daughter, which is very risky business. Which, like you get an STD or something while you're pregnant. That's a big deal. Not only that. Mo lérò pé arákùnrin yẹn àti ìyàwó rẹ̀ kìí ṣe àjòjì sí yín, especially ìwọ tó bá wà versatile lórí social media. That was Cora. Arábìnrin tó jẹ́ pé ó máa ń jó lórí social media yìí. Ọkọ ẹ̀ nìyẹn tẹ́lẹ̀. Ex-husband ẹ̀ nìyẹn tẹ́lẹ̀. Ẹ dákun. Irú ọ̀rọ̀ pọ̀. Everybody claim innocent. Èmi ò wá bíbá láti wá judge mistakes wọn. Bẹ́ẹ̀ mo fẹ́ fi hàn yín pé ó ń ṣẹlẹ̀ ni. Ẹ̀yin ẹ wò, ẹ kàn fi rora yín wò. Ìwọ tó bá ti ṣe rí, fi rora rẹ wò. Ká sọ wípé ọmọ rẹ ló wá report fún ẹ. Ká sọ wípé ìyàwó rẹ ni, fi rora rẹ wò. Bákan náà ó ṣẹlẹ̀
ní ọdún 2021 precisely March àfáà kan nílùú Ọ̀yọ́ ó ní ìyàwó òun tórúkọ rẹ̀ ń jẹ́ Mọ́ríà fún ẹ̀yin tẹ́ bá gbàgbé bìkọ́ gbogbo ẹ̀ wà lórí internet tí orúkọ àfáà yẹn ń jẹ́ Abdulrasheed Ọlálérè ló sọ wípé ìyàwó òun tórúkọ ẹ̀ ń jẹ́ Mọ́ríà òun gbámú pẹ̀lú ọkùnrin kan tí wọ́n tó ń ṣe ìbálòpọ̀ obìnrin yẹn dẹ̀ wà ní 4-month pregnancy ìyẹn kọ́ ó ṣẹlẹ̀ dẹ̀ ṣe ń sọ yìí àwọn tó ń ṣe wọ́n mọra wọn kí obìnrin wà nínú oyún married pẹ̀lú oyún ọkọ rẹ̀ kó dẹ̀ lọ sílùú mi kó dẹ̀ lọ tẹ́ abẹ́ kalẹ̀ kó kún abẹ́ pẹ̀lú oyún nínú kí ọkùnrin míì kó dẹ̀ wọ́ kò sóyún gan how does it sound ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà ó bad ó bani lórúkọ jẹ́ ìwà àdọ̀tí ni ọ̀dọ̀ èdè obìnrin yẹn kìí ṣe Yorùbá mo believe pé àwọn Yorùbá ló máa ń ní ojú títì kò dẹ̀ kìí ṣe pé ọ̀rọ̀ yìí ò ṣẹlẹ̀ nílùú Yorùbá púpọ̀ náà ó ń ṣẹlẹ̀ gidi gan ẹ̀yin ẹgbọ́ ti àfa Abdulrasheed tí mo sọ níwájú yìí bákan náà ó ti ṣe díẹ̀ sí arákùnrin kan wọ́n gbá mú ó wá confess kí ni confession ẹ̀ ó ní obìnrin tó bá wà ní oyún ló ń láìkì láti máa bá sùn obìnrin tó wà ní oyún pé oyún tiẹ̀ o ó ṣe àṣà ní òun láìkì láti máa bá obìnrin tó bá wà ní oyún òun láìkì láti máa bá sùn wọ́n gbá mú ni pẹ̀lú ìyàwó oníyàwó yẹn ó kàjọlẹ̀ yẹn mọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ wà ní oyún àjọmọ ọkọ yẹn àti ìyàwó ẹ̀ ni wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀ tó pé ọkùnrin yẹn ṣàfẹ́ bá obìnrin olóyún yẹn sùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ wá di yánpọnyánrin òun lọ̀rẹ́ wá di police òun ló fi wá sọ̀rọ̀ pé olóyún lòun ń bá sùn nítorí pé òun lùzù ìyàwó òun nígbà tí ìyàwó òun wà nínú oyún ẹ̀yin mọ̀ pé ìyẹn ti di mental problem irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn a lè fẹ́ kù irú àwọn ọkùnrin yẹn àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ti wà láyé wọn ò fẹ́ mọ̀ ádá obìnrin yẹn wà ní ọkọ àbí kò wà ní ọkọ bá àwọn wà ní oyún some people wọ́n kàn láì láti máa ṣe irú habit yìí ewu wo ló wá wà ń bẹ́ẹ̀ yín tèmi mo ní èmi ò wá bíbá wá ti castigate èèyàn bẹ́ẹ̀ mo ti sọ níwọ̀nba pé ìwà yẹn kò dáa ìwà ìdọ̀tí ni ẹ̀ṣẹ̀ dẹ̀ ní pàápàá gbogbo ẹ̀yin tẹ́ bá dá sí ẹ kọ́kọ́ rò pé tí ó bá ìlànà Ọlọ́run mu gbogbo nǹkan tẹ́ bá tẹnubọ̀ gbogbo nǹkan tẹ́ bá dá sí ẹran tíjọ́ tó máa kó ẹ̀yin nìkan nínú sàárè mo máa sábà sọ̀rọ̀ yẹn ẹgbọ́n kan tí arákùnrin òyìnbó yẹn sọ ó ní infection kọ́ lóòótọ́ wọ́n lè sọ wípé oyún yẹn ti wà protected pẹ̀lú uterus ó ti wà protected pẹ̀lú placenta ó ti wà pẹ̀lú sac tó cover with fluid tó yẹ yín ó ti wà protected pẹ̀lú mucus plugs wọ́n lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ bẹ̀ síbẹ̀síbẹ̀ a lè fẹ́ àìsàn a lè fẹ́ kù tí ọkùnrin tí èèyàn tó lọ bá sùn yẹn tó bá wà infected pẹ̀lú HIV/AIDS tó wà infected pẹ̀lú all these STDs gonorrhea chlamydia gbogbo all sorts gbogbo ẹ̀ tó bá wà infected pẹ̀lú báwo lọmọ ọlọ́mọ ṣe ní kó báwo ni kò tún ní lọ kó fọ́kọ rẹ̀ nígbà tó bá darí sí ìlú ọkọ rẹ̀ òun arákùnrin yẹn sọ pé what if tó bá lọ kó STD ó ti ẹ̀dọ̀tí ni ẹ̀yin tèmi ìwà yẹn ti ẹ̀dọ̀tí gbà ni ìwà yẹn ti ẹ̀bádì gbà ni irú ìranù òṣìwò ni ó bá a sọ pé ó ṣe tó ní sùúrù kò fi bímọ tán torí ò dẹ̀ jẹ́ tó dẹ̀ wá lé ọkọ ó kàn wá láti ìlú òyìnbó wá sí Nàìjíríà láti wá ṣe wẹ́ẹ̀dì ọ̀rẹ́ rẹ̀ ó dẹ̀ lọ tẹ́ ìdí kalẹ̀ fún ọkọ ọ̀rẹ́ rẹ̀ òun náà wọ́n fi máa ń bú àwọn ọmọ Nàìjíríà lóbìnrin gbogbo àwọn black countries lápapọ̀ lóbìnrin wọ́n ti máa ń bú wọn òyìnbó ò bá ní ṣe kò sí nǹkan tó òyìnbó bá sọ fún ọmọ mari wọ́n sọ fún òyìnbó wọ́n fèsì wọ́n ní òótọ́ àwọn obìnrin òyìnbó wọ́n ní òótọ́ ju àwọn obìnrin ilẹ̀ aláwọ̀ dúdú lọ mo ti sọ pé mi ní pẹ́nu pé à ń blame èèyàn bẹ́ẹ̀ ìwà tí ò dáa ni kí wàá ní ewu ẹ̀ ǹjẹ́ ewu yẹn ní correction bí ǹjẹ́ ewu ẹ̀ ó ní correction mo sọ fún yín ẹ̀dẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ ní China kò sí problem ní China nìyẹn ewu ẹ̀ ni pé ọmọ tó gùn yẹn tè sọmọ ẹ̀ kè é sọmọ ẹ̀ ọmọ tó gùn yẹn nílẹ̀ Yorùbá tiwa wọ́n máa ń sọ wípé tó bá ti lè gun oyún bẹ́ẹ̀ yẹn ò tún rí ṣe mọ́ ò tún lásìkí mọ́ ò tún de èèyàn mọ́ àyàfi tí ọmọ yẹn bá dàgbà tí wọ́n bá bí ọmọ yẹn láyé àtàláfíà tí wọ́n bí ọmọ yẹn láyé àtàláfíà tó di pé ó dàgbà tó mowó tó náà lè ṣe business káràkátà on her own or on his own tó mọ sí owó ṣe ìgbà yẹn ni gbogbo àìsíkì rẹ̀ ó lè padà ó sì lè mọ́ padà ó dẹ̀ létí lè bá bẹ̀ fún
ọdún tá à ń wí yìí ọdún gbọrọ ni ǹjẹ́ o lè risk ẹ̀ bí ìwọ tó ti ń enjoy owó ó wá mọ enjoy iṣẹ́ òṣì ǹjẹ́ o lè risk ẹ̀ bí ǹjẹ́ àtúnṣe wá wà kò ṣàtúnṣe àtúnṣe ẹ̀ náà ni pé àfi tí ọmọ yẹn bá dàgbà tó bá mowó ná tó mowó pè tó mowó exchange ìgbà yẹn ni bóyá Ọlọ́run wà ràn ẹ́ lọ́wọ́ but before then fún wọn tó bá ti express tó bá ti ṣerú kíní yìí rí tó dẹ̀ tún wá express downfall dẹ̀ wọ́n lè sọ pé rọ ni àwọn míì lè sọ wípé láti safeguide ara wa ni wọ́n fi sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé kẹ́lẹ́ bá safeguide ara yín ni lóòótọ́ ni wọ́n fi wí bẹ́ẹ̀ bẹ̀ẹ̀kan tí àwọn forefathers wá sọ ni mò ń sọ fún yín yẹn ìwọ tó bá sì pé traditional lékè even though you are religious ṣé religion ẹni kọ́ lọ́mọ ìgbìyàwó ìyàwó tó wà ní oyún think about it so ìwọ tó bá ti ṣerú ẹ̀ rí tó ń doubt àyè sì sí fún ẹ pé kó tọrọ àforíjì kó bẹ Ọlọ́run kó gbàwẹ̀ kó ṣe sàdákà ó ṣe o lè rí mercy but bí wọ́n ṣe sọ ni pé ó dìgbà tí wọ́n rú ọmọ yẹn bá dàgbà tó mowó ná tó mowó lò tó mọṣẹ́ owó ṣe ìwọ náà wá bọ́ nínú ìṣẹ́ ẹ̀yin kan lè sọ wípé owó tó tówó nìyẹn well ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ó lè ṣerú wà yìí ó mọ business yẹ even kó bá jẹ́ Dangote àyàfi tó bá jẹ́ pé ìdí ọrọ̀ rẹ ìdí ọlá rẹ ibi tó ti rówó kìí ṣe ìlànà Ọlọ́run ìlànà ọ̀nà ẹ̀bú tó jẹ́ pé ẹ̀bú yẹn náà ni wàá fi mọ ṣáájú owó ẹran tó sàkàtì mọ̀ sọ like maybe bá ṣe ń gbọ́ bá ṣe rí bá ṣe mọ̀ àwọn míì ó lè jẹ́ owó rituals ni owó rituals rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ibi ìdọ̀tí ni wọ́n ti máa ń ṣe ètùtù bí kí èèyàn máa fi ìdọ̀tí ṣe ètùtù ó lè jẹ́ pé pregnant oyún olóyún ni wọ́n ní kí wọ́n mọ̀ sàbálé ní ọ̀rọ̀ tiẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin obìnrin kìí ṣe gbogbo ọkùnrin tó fẹ́ràn láti máa bó olóyún sùn especially tí oṣooyún tiẹ̀ ẹ mọ̀ pé ó lè ní kọ́lọ́fín kan nínú ó lè jẹ́ pé ara àwọn tí ọ̀nà ẹ̀bù tí wọ́n fi lówó ni pé wọ́n lè mọ̀ bà lóyún oyún tí wọ́n wá bà lé yẹn Isaac oyún yẹn ni wọ́n ń gbà Isaac oyún yẹn tó sì ń gbà ó máa affect wọ ìyàwó tó wà lóyún ó máa affect wọ ọkọ pàápàá ó tẹ̀ tó máa affect ìwọ tó bá gùn lé irú oyún bẹ́ẹ̀ ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọwọ́ wọn jọ́nà ẹ̀bú tí wọ́n fi wé ẹ̀bú báyìí ṣe nǹkan ajé wọn ò tún ní padà lọ bá obìnrin bẹ́ẹ̀ yẹn sùn èmi ò ní everybody o èmi sọ pé 1111 tá a ti gbọ́ rí wọn ò ní padà lọ bá obìnrin yẹn bẹ́ẹ̀ because already it's done so gbogbo owó obìnrin tó jẹ́ pé bàbá aláyé ni kó nǹkan bẹ́ẹ̀ sùn 1,500,000 think about it ìgbésí ayé rẹ ló fi ń ta káìtì yẹn mo believe ẹ understand fídíò yìí ìwọ tó bá understand rewind ìwọ tó bá jẹ tún gbede yes a tún gbede kẹ́ lè bá mọ̀ pé ayé ń bẹ ìwọ bá ti mú jẹ ẹlòmíì lè mọ̀ mú jẹ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó lè jẹ́ pé kẹ́ fi safeguard ara yín náà ni is it not better to safeguard yourself with this is on point by 2 using my words for this bye for now.